Rògbòdìyàn òṣèlú tí ó ti ń ṣẹlẹ̀ láti oṣù mélòó kan sẹ́yìn ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ti gba ọ̀nà míì yọ pẹ̀lú bí ìròyìn ṣe jáde wípé afárá tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun lábẹ́ ọlọ́lá jùlọ gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adélékè tó fi nǹkan bíi bílíọ̀nù 8 náírà tó fi ṣe wípé afárá náà ó ti bàjẹ́. ìyẹn afárá kan tí wọ́n ń pè ní Lameko Bridge tó wà ní ìlú Òṣogbo tó sì jẹ́ pé ọ̀rọ̀ yìí ó ní Adélékè àti àwọn ẹgbẹ́ òṣèlú alátakò ẹ̀ ìyẹn Progressive Congress ni wọ́n sọ ọ̀pọ̀ ọ̀rọ̀ ránṣẹ́ sí ara wọn sí. láti rí i pé ní ọjọ́ àkọ́kọ́ nínú oṣù keje ọdún tá a wà yìí the 1st of July 2026 ó ní gómìnà Adémọ́lá Adélékè ní ó lọ sí aṣọ lójú bíríìjì Lameko tó wà ní ìlú Òṣogbo tó sì jẹ́ pé ọ̀pọ̀ àwọn ará ìlú Òṣogbo dé olórí dé ọmọ ẹ̀yìn ni wọ́n wá fi ìlú àti fọ́nrán fi pàdé gómìnà tí wọ́n ṣàdúrà fún tí inú wọn sì dùn kọjá sísọ wípé bíríìjì ìyan afárá náà wípé ó mú ìlú Òṣogbo rẹwà yóò sì tó dín súnkẹrẹ fàkẹrẹ mọ́tò kù lágbègbè Lameko. ṣùgbọ́n o láì tí ì pé oṣù kan tí wọ́n ṣí bíríìjì náà èyí tí wọ́n ní owó tí ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun tó ná lórí ẹ̀ yóò lé bílíọ̀nù 8 náírà níṣẹ́ ní ọ̀nà náà mà ti ń bàjẹ́ tí bíríìjì tuntun tó ti bẹ̀rẹ̀ sí ni máa wú láàrin. eléyìí ló sì fa ariwo ńlá lórí ẹ̀rọ ayélujára nítorí pé àwọn ẹgbẹ́ òṣèlú All Progressive Congress APC wọ́n bẹ̀rẹ̀ sí ni máa fi gómìnà Adémọ́lá Adélékè ṣẹlẹ́yà tí wọ́n sì tún jẹ́ kó di mọ̀ wípé iṣẹ́ tí wọ́n fi lu jìbìtì ní bíríìjì náà nítorí pé iye owó tí wọ́n ná kò tó iye tó yẹ kán náà àti pé àwọn tó gbéṣẹ́ fún wọn mọ̀ nípa bíríìjì ṣíṣe. ṣá o nígbà tó ń sọ̀rọ̀ ẹni tó jẹ́ alága ẹgbẹ́ òṣèlú Accord Party ní ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀gbẹ́ni Victor Akade ó fẹ̀sùn kan àwọn ẹgbẹ́ òṣèlú APC ó láwọn ló ń ba dúkìá ìjọba jẹ́ káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun láti jẹ́ káràlú kàtàkù Adélékè àti láti bà ìjọba ní ojú jẹ́. ṣùgbọ́n nígbà tó máa di ọjọ́ Friday ọjọ́ Ẹtì tí í ṣe ọjọ́ 24 oṣù keje ọdún tá a wà yìí the 24th of July 2026 ìní gómìnà Adémọ́lá Adélékè ló ṣàbẹ̀wò sí afárá Lameko fún rẹ̀ lẹ́yìn tí wọ́n ti tì í pa wípé ká lè ṣe àtúnṣe sí i. níbẹ̀ sì ni gómìnà nínú náà ti tú àṣírí wípé àwọn APC àwọn alátakò òun ló wà lẹ́yìn bí wọ́n ṣe bà bíríìjì náà jẹ́. ó ní kì í ṣe pé bíríìjì ọ̀hún táwọn ṣẹ̀ṣẹ̀ ṣí ìpè bóyá ó bàjẹ́ àbí èèyàn kan ṣe ó láwọn alátakò ìwọ̀n ló ń bà á jẹ́. bẹ́ẹ̀ ló ní òun ti gbọ́ pé wọ́n tó ti lọ ṣerú ẹ̀ sí bíríìjì tuntun tó ń ṣe sí agbègbè Làgèrè ní ìlú Ilé-Ifẹ̀. Adélékè wá ní òun ò mọ ìdí tí òṣèlú ẹ̀ tanú tó fi lágbára tó bẹ́ẹ̀ nítorí pé kò ń ṣe nǹkan tó bọ́pọlọ mu láti máa ba dúkìá àti ẹ̀fọ́ aráàlú tàbí ṣe láti lọ́ọ́ máa bà á jẹ́.